A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé ti ṣàlàyé ìdí tí kò fi ní ṣe àtìlẹ́yìn fún ààrẹ Bọ́lá Tinubu níbi ìdìbò gbogbogbò ọdún 2027 bí ó ti ṣe àwáwí ẹ̀hónú rẹ̀ lórí ìfìdímúlẹ̀ ìṣèjọba tiwantiwa àti ọjọ́ ọ̀la ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP). Mákindé sọ èyí lónìí níbi ìpàdé pẹ̀lú àwọn akọ̀ròyìn ní ilé ìjọba ìlú Ìbàdàn níbi tí ó ti sọ̀rọ̀ lórí ìṣelòdì rẹ̀ sí mínísítà ìlú Àbújá Nyesom Wike. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ gómìnà, ìjà bẹ́ sílẹ̀ lẹ́yìn tí Wike sọ fún ààrẹ Tinubu níbi ìpàdé wípé òun á di PDP mú fún ààrẹ síwájú ìdìbò ọdún 2027. Mákindé ní ọ̀rọ̀ yìí ni Wike sọ láì gba àṣẹ lọ́wọ́ àwọn tí ọ̀rọ̀ kàn láàrin ẹgbẹ́. Ó ní àárín ìpàdé ni àwọn wà tí Wike fi sọ èyí, òun lòun bá dìde béèrè lọ́wọ́ Wike bóyá àwọn jọ fi ẹnu kò lé èyí lórí. Mákindé fìdí ẹ̀ múlẹ̀ wípé Wike ní àǹfààní àti ṣe àtìlẹ́yìn fún àtúndì ìbò Tinubu. Àwọn ọmọ ẹgbẹ́ náà ní àǹfààní àti dáàbò bo PDP kí wọ́n sì ṣe lòdì sí ìgbésẹ̀ tí ó bá fẹ́ ba ìjọba tiwantiwa jẹ́, ṣùgbọ́n ààrẹ kò rán Wike níṣẹ́ láti jẹ́ irúfẹ́ ẹ̀jẹ́ bẹ́ẹ̀. Òun ló wò ó lọ́kàn ara rẹ̀ láti jíṣẹ́ tara rẹ̀. Ó fi kún un wípé gbogbo akitiyan àti pàrọwà fún Wike kí ó ṣe àgbéyẹ̀wò ọ̀rọ̀ rẹ̀ ni ó já sí pàbó. Ìdí nìyí tí òun fi pinnu àti yàgò fún Wike. Gómìnà parí ọ̀rọ̀ rẹ̀ pẹ̀lú bí ó ti fìdí ẹ̀ múlẹ̀ wípé òun kò lè ṣe àtìlẹ́yìn fún ààrẹ fún ìdìbò ọdún 2027. Wike lè ṣe àtìlẹ́yìn fún, ó ní àǹfààní gẹ́gẹ́ bí òun náà ṣe ní àǹfààní àti ṣe àtìlẹ́yìn fún ẹni òun bá fẹ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ilé-ẹjọ́ gíga ìlú Àbújá ti pàṣẹ kí ìjọba gbẹ́sẹ̀ lé ilẹ̀ oní ẹgbẹ̀lẹ́gbẹ̀ bílíọ̀nù náírà tí wọ́n buwọ́ lù fún Goodluck Jonathan Legacy Model Housing Estate. Adájọ́ Mohammed Umar ni ó bu ọwọ́ lu ìbéèrè àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ ICPC. Agbẹjọ́rò fún àjọ ICPC Osobeni Akpomonisinga ni ó béèrè fún ìgbésẹ̀ yìí tí agbẹjọ́rò afẹ̀sùnkàn àgbà amòfin Hasan Liman kò sì ṣe lòdì sí. Adájọ́ Umar darí kí àjọ ICPC gẹ́gẹ́ bí aṣojú ìjọba àpapọ̀ ṣe àmójútó kíkọ́ ilé yìí títí wọ́n fi parí rẹ̀ pẹ̀lú ojúlé 962 housing units gẹ́gẹ́ bí wọ́n ti kọ́kọ́ gbèrò rẹ̀. Adájọ́ fìdí ẹ̀ múlẹ̀ wípé kí ilé ìfowópamọ́ Federal Mortgage Bank of Nigeria FMBN náà bá wọn ṣàmójútó rẹ̀ títí a fi dọ́wọ́ àwọn tí yóò padà lò end user. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé ọjọ́ 9 oṣù keje ni adájọ́ Umar kọ́kọ́ fún àjọ ICPC láǹfààní àti gbẹ́sẹ̀ lé ilẹ̀ yìí fún ìgbà díẹ̀ lẹ́yìn tí agbẹjọ́rò rẹ̀ pè fún èyí. Ilẹ̀ yìí ni wọ́n fura wípé ó jẹ́ èyí tí wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ lọ́nà àìtọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Premium Times tó jáde lónìí. Òṣèrébìnrin Bímbọ́ Adémọ́yè ti fi èrò ọkàn rẹ̀ hàn láti má ṣe ìgbéyàwó aláriwo. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú VJ Adams ni Adémọ́yè ti ṣe àfihàn ìpòǹgbẹ rẹ̀ fún ìgbéyàwó ìwọ̀nba ènìyàn kí ó wáyé ní Èbúté Mẹ́ta, ìpínlẹ̀ Èkó níbi tí ó ti ṣe kékeré. Òṣèré yìí ní agbègbè yìí kó ipa tí ó pọ̀ ní ìgbésí ayé rẹ̀. Bákan náà ni ó ní òun fẹ́ mú ọwọ́ bàbá rẹ̀ lórí títọ́ ọmọ nítorí òun ni ó dá tọ́ òun. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ìlúmọ̀ọ́ká orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ TikTok Amado Elizabeth Aminata tí gbogbo ènìyàn mọ̀ sí Jarvis ti sọ̀rọ̀ lórí ràbàràbà tí ìpínyà rẹ̀ pẹ̀lú Habib Hamzat tí gbogbo ènìyàn mọ̀ sí Pella dá sí i lára. Nínú fọ́nrán kan lórí Instagram ni Jarvis ti ní ìpínyà yìí mú lómi gidigidi dé ìsàlẹ̀ ọkàn rẹ̀.
ó ní ọ̀pọ̀ ni wọn kò ní ìgbàgbọ́ wípé òun lè rúlà, ṣùgbọ́n òun ti ń mú ọkàn le láìwo gbogbo ìpèníjà. Jarvis fi ara rẹ̀ wé igi kérésì Christmas tree tí ó ń gbìyànjú àti tò, bí ó ti ṣe àpèjúwe ayé rẹ̀ ní èyí tí ó ti túká. Ó ní òun ti gbájúmọ́ àti tú ilé ayé òun tò láti ìbẹ̀rẹ̀. Ìpínyà yìí wáyé lẹ́yìn ìjàmbá ọkọ̀ tí Pella ní tí ó mú Jarvis sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ àti ìbẹ̀rù kí wọ́n má da ẹ̀bi rú lórí ìjàmbá ọkọ̀ olólùfẹ́ rẹ̀ àná. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ṣì wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ìlúmọ̀ọ́ká olórin Afrobeat Àṣàkẹ́ ti fi ẹ̀dùn ọkàn rẹ̀ hàn sí ikú arábìnrin ẹni ogún ọdún Karen Lájọrẹ̀ tí wọ́n tẹ̀ pa nínú ọgbà Nyayo National Stadium ní Nairobi, orílẹ̀-èdè Kenya, níbi ó ti lọ ṣiṣẹ́ eré ní 20 oṣù Kejìlá. Ìṣẹ̀lẹ̀ yìí wáyé nítòsí ẹnu ọ̀nà àbáwọlé sínú ọgbà gbọ̀ngàn, bí iléeṣẹ́ ọlọ́pàá Kenya ṣe fìdí ẹ̀ múlẹ̀ wípé rọ̀tìrọti wáyé ní ẹnu ibodè gbọ̀ngàn eré. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Instagram ni Àṣàkẹ́ ti ṣe àpèjúwe ìṣẹ̀lẹ̀ yìí ní èyí tí ó bani lọ́kàn jẹ́ gidigidi, bí ó ti fi ìbánikẹ́dùn rẹ̀ hàn sí ẹbí Karen, ọ̀rẹ́ àti olólùfẹ́. Ó wá jẹ́jẹ̀ẹ́ àti ṣe àtìlẹ́yìn fún ìgbìyànjú àti mọ ohun tí ó ṣẹlẹ̀, bí ó ti pè fún àlàyé láti ọ̀dọ̀ àwọn tí wọ́n lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ yìí. Àṣàkẹ́ ṣàlàyé wípé orin jẹ́ ọ̀nà kan fún un láti fi ṣe àfihàn ìfẹ́ àti inú dídùn. Ó sì bà òun lọ́kàn jẹ́ gidigidi wípé irúfẹ́ ìṣẹ̀lẹ̀ báyìí wáyé. Ọkàn òun lọ sí ọ̀dọ̀ gbogbo àwọn tí wọ́n wà nínú ìkárísọ lọ́wọ́lọ́wọ́. Kí Ọlọ́run fi ọ̀run kẹ́ Karen, kí Ọlọ́run bùkún Kenya. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ṣì wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Olórí akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ Super Eagles Eric Chelle ti ṣe àfihàn ikọ̀ agbábọ́ọ̀lù fún ìdíje 2025 African Cup of Nations AFCON Group C tako Taifa Stars ní Tanzania. Chippa United Stanley Nwabali yóò dilé mú láti fìdí ẹ̀ múlẹ̀ gẹ́gẹ́ bí aṣọ́lé àkọ́kọ́ fún ikọ̀ Super Eagles. Chelle mú Bright Osayi Samuel àti Zaidu Sanusi gẹ́gẹ́ bí fullbacks. Calvin Bassey àti Semi Ajayi yóò dilé mú gẹ́gẹ́ bí centre-backs. Captain Wilfred Ndidi tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn sípò yóò pín Alex Iwobi sí midfield. Victor Osimhen ni yóò darí ikọ̀ ẹlẹ́ni mẹ́rin, níbi tí a ti rí Ademola Lookman, Samuel Chukwueze àti Adams Akor. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ṣì wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó ní ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó ní ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.